A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Simon Ekpa tí í ṣe ajìjàgbara fún ilẹ̀ Biafra ni a gbọ́ wípé ọwọ́ ṣìkún òfin orílẹ̀-èdè Finland ti tó. Ekpa tí ó sọ ara rẹ̀ di ọmọlẹ́yìn olórí àjọ Biafra Nnamdi Kanu ni ó ti fi gbogbo ìgbà kéde òfin kónílégbélé ní èyí tí ó ti yọrí sí àìmọye ìtàjẹ̀sílẹ̀ ní ilẹ̀ Ìgbò. Ìwé ìròyìn orílẹ̀-èdè Finland ni ó sọ ọ́ di mímọ̀ wípé ọwọ́ tó Ekpa ní ilé rẹ̀ tí ó wà ní Láti níbi tí ó ti ń gbaradì fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìwé ìròyìn kan ní orílẹ̀-èdè náà. Ìròyìn yìí fi yé wa wípé wọ́n dá a sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch. Iléeṣẹ́ ológun, ọlọ́pàá àti DSS ni a gbọ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun lójúnà àti dẹ́kun rògbòdìyàn níbi ìdìbò ààrẹ tí yóò wáyé lọ́la. Àwọn afurasí adàlúrú tí iye wọn tó 63 ni a gbọ́ wípé ọwọ́ ṣìkún òfin ti bà ní ìpínlẹ̀ Kánò lánàá òde yìí nígbà tí wọ́n ṣèkọlù sí àwọn ọmọlẹ́yìn New Nigerian People's Party (NNPP). Ó kéré tán ènìyàn 3 ni a gbọ́ wípé ó gbẹ́mìí mì tí ọkọ̀ 10 sì bàjẹ́. Ojúnà àti lọ pàdé òdúnjedupò ààrẹ ẹgbẹ́ náà ni ìkọlù yìí ti wáyé. Ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Abubakar Malami fi yé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìjọba kò dá ilé-ẹjọ́ gíga lọ́wọ́ kọ́ láti má fi ìdájọ́ rẹ̀ múlẹ̀ lórí ìdíwọ́ ọjọ́ fún 200, 500 àti ẹgbẹ̀rún náírà. Malami sọ ọ̀rọ̀ yìí níbi ìkéde ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí a mọ̀ sí Weekly Ministerial Briefing ní ìlú Àbújá. Bákan náà ni agbẹnusọ Fẹ́mi Gbàjàbíàmílà àti gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu túbọ̀ fi ìṣelòdì wọn hàn sí báǹkì àgbà CBN fún àtúnṣe owó náírà àti ọ̀wọ́ngógó epo lórílẹ̀-èdè. Ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ elétò ìdìbò ti ṣe àlàyé wípé ó lé ní 93 nínú ọgọ́rùn-ún 93.3% ni àwọn tí ó fi orúkọ sílẹ̀ tí wọ́n sì gba ìwé ìdánimọ̀ ìdìbò wọn, nígbà tí ìdáyòkù jẹ́ àwọn tí wọ́n kọ̀ láti wá gba ìwé ìdánimọ̀ náà. Alága fún àjọ ètò náà, akàwé-gboyè Mahmood Yakubu ló ṣe àfihàn yìí níbi ìkójọpọ̀ olójoojúmọ́ ní ìlú Àbújá. Ó ṣàlàyé wípé ìpínlẹ̀ Èkó ló jáwé olúborí nínú gbígba káàdì ìdánimọ̀, nígbà tí ìpínlẹ̀ Kánò gbé ipò kejì. Ó wáá fi dá ará ìlú lójú wípé àwọn kò ní kọsẹ̀ nípa pípèsè ètò ìdìbò tí kò ní àbàwọ́n nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.